mo nígbàgbọ́ pé àdúrà máa ń gbà èmi mo mọ̀ mo fẹ́ kẹ́ sọ kinní kan fún wa ṣe lè fún wa ní bí time tẹ́lẹ̀ rò pé Ọlọ́run máa gbàdúrà yẹn. ẹ wò lórí àwọn ẹbí ríbi tẹ́lẹ̀ ká máa gbà àti fẹ́ lọ sà. ẹ wò kọ́sán tó gba extra sí. ẹ wò alàgbà ó ti sú wa. ẹ má jẹ́ kó ṣe yín èṣù ló ń kó rẹ̀wẹ̀sì ọkàn a ó sì bá wí lónìí èmi sì nígbàgbọ́ wípé Ọlọ́run á dá yín lóhùn ẹ jẹ́ ká gbàdúrà orúkọ Jésù ẹ̀mí mímọ́ gbogbo agbára ṣúṣú ẹ̀mí rírẹ̀ lórúkọ Jésù Olúwa fi bú bàbá o mo dúró lórí ìpè tó pè mí ni mo sọ̀rọ̀ àṣẹ jáde gbogbo ẹ̀mí ṣúṣú ẹ̀mí rírẹ̀ Olúwa bá wí ẹ̀mí èṣù láyé wọn Olúwa bá wí ẹ̀mí sùúrù Olúwa gbé wọ̀ wọ́n ọ̀nà wọn kí ó là ọ̀run kó ṣí fún wa Olúwa ọ̀run kó ṣí fún wa. Different story, different people. Oh yeah. It's up on nínú ayé o. Ìwà ẹ̀dá ló sáyé dogun ẹ̀rọ ayé. Ìwà ẹ̀dá ló yẹ ká fura sí ẹ̀tàn. Ẹni bá rò pòǹgbò ó lè jọ òun lógo. Ẹni tẹ́ mọ̀ pòǹgbò ó lè gbọ́ jù yín lọ. Ẹ̀tàn deception. Oh, take a look what is going on. Take a look, can't you see it? Who can tell what is going to happen? Alábàáhùn nìkan kan ló gbọ́n ìgbín lọ́gbọ́n tiẹ̀ o lápapọ̀ mi rọrùn ẹ̀mí pa mí títí ẹ̀yìn èèyàn ẹ̀wẹ̀nu lẹ̀ ẹ̀wẹ̀nu ọkọ̀ o ẹni tá à ń sọ bí ó bá mọ̀ bó pẹ́ títí ẹ̀yin tẹ́ ń tàn yan ẹ̀ mọ̀ ohun tẹ́ ń ṣe. How far you like it? I like it. Thank you, darling. Honey, you don't have to thank me. You're my husband, she's your sister, she's my sister. We're one big family. Notwithstanding, I have to thank you. It is not all women that can open their door for another woman, most especially their in-laws. They don't even want to see them. Then you are even the one that encouraged me to let her come. So I really need to appreciate you for that, darling. Oh, thank you, honey. You know I got you, right? I just want to say thank you for accepting me. Thank you. I don't know why you're thanking me. We're a family, and I'm not even started with you yet, girl. I got tickets to the mall. We gotta go on spa dates, okay? We're gonna have like an awesome time, okay? Girls' night out. You know what I mean? So don't thank me just yet, okay? Don't worry. Hello. Okay. What, honey? We are not doing this, okay? You can't just be wasting my money anyhow. Listen, I'm saving for the future of my children, not spending holidays. You don't even allow me to have savings. Now you want to add that to all these paparazzi? Worry about spending your money. Who's gonna spend your money then? Jesus will spend it. Okay? Stop all this. Don't mind this man. His money is your money. Thank you. See, I got backup. Okay? However you like it, spend it. And I can't wait for you to take me out. I will. So you're going to know that your brother married the right woman. Okay? I can see that. Bó ṣe wọ́n gbádùn tààrà o. Tó bá ṣe rádaràda, ó dẹrù ẹ síta, ó mọ̀ sùn gas station ni. Gbogbo nǹkan tó bá ti rí kó máa fi mú ara ni. Bó ṣe wà ń sọ lè máa kọjá lọ kí n gbá díẹ̀ lójú ẹ̀. Tó bá ti ń gbá díẹ̀ náà ni kò máa gbá tì mí. Má jẹ́ kó ẹ bà láyé ẹ̀ mọ̀ pé ọkọ àti ìyàwó mi àti ẹ o. Mo fi ọ̀nà Ọlọ́run bàbá mi. Má bà tèmi jẹ́ o. Interview mi ti ń bọ̀ lọ́nà. Ẹnu òṣì lọ. Ẹnu burúkú sàn. Ṣé mi gan jẹ lọ́mọ tó Mo ti fẹ́ bímọ rí? I'm just warning her. She needs to be careful around it because I know my sister very well. Ó máa ń tọ̀. You know what they call tọ̀? She used to tọ̀.
Ata? Yeah, that's What like. is ta? Oh, yeah, ni o máa ń bẹ. What are we having for dinner, darling? Honey, what do you want for dinner? Probably we should go for swallow. Can you do that? Oh yes, girl, I had to learn it. Well, what do you want? Is it a goosey or obano? No, you. Oh, we're going to job, no. Ìwọ ni ìran ẹni job, no. I don't eat obano. I eat ogbono. Obano. It don't matter. Obano. Honey, it's still soup, okay? Ah. Okay, go and prepare pando yam and ogbono. Okay. Thank you. All right. All right, so I'm gonna leave y'all to catch up because I know you gotta talk, right? Okay, All darling. right. All right, sis. See you in a little bit. Going to the kitchen, okay? Okay, thank you. Ṣé wèrè ni ẹni? O tún dé Amẹ́ríkà tó tún ṣòṣì. Wo gbogbo pálí ẹ wà lọ́wọ́ mi o. Màá gbọ́n ẹ padà síbi tó ti ń bọ̀ wá lọ máa ta gàrí àtẹ̀pà wájú ta tó ti ta tẹ́lẹ̀. Kí ló ṣe ni? Ọmọ ìlú nílé o. As far as I'm concerned, legal husband ẹ lè mi gba ara tó bá mo lè fi dá o. Mo lè kì í mọ́lẹ̀ lójú ẹ̀ kí n máa rún kò sí tó ń ṣe sí. Ara ti gbẹ̀ kan, ó ti tọ́jọ́ mẹ́ta o. Inú mọ́tò máa ti máa Ó wá bó ṣe máa ṣe. Inú mọ́tò nínú ilé bo. Ṣáà ti nù ká ṣáà ti nù ra wa. Àmọ́ Daniel bó ṣe ṣe tí ìyá Yẹmí fi ń pẹ̀lú ẹni tó ń bẹ ṣèwé ẹ̀mí ẹ̀ le gan-an. Èmi ẹ̀kún tó bá ti ń rí mi máa pè mí lẹ́kùn. Ó lé tó yẹn ẹran tí ò bá ti yí kì í wọ́ bẹ́ẹ̀. Lóòótọ́. For the father pé ọmọ yóò lè sọ Yorùbá ó jẹ́ kí ní àjọ yẹn rọrùn fún mi kò gbọ́ kò lè sọ àní lójú ẹ̀ bá máa pa máa kún ó máa wò bí orí ẹran ni. Wo ìyá yẹn ni ọmọbìnrin yẹn gbìyànjú ọmọ mẹ́ta látọdún ọdún yìí ó dẹ̀ ń dání kan ṣàgbà gbé àdáfà àdá gbogbo ẹ̀ mo kàn pé it's time bọ́dẹ̀ yẹ fún visa yẹn bá ṣé mo fẹ́ lọ fi hálẹ̀ onílé ni. Àmọ́ ó le gan ẹ̀mí ẹ̀ yí mi mọ́ bó ṣe ń kópo. ó lè tó yẹn ìbábúrò mi mo pè fún so tí o bá tó bá ti jáde náà la máa ń ṣínà bọ̀dá wa ní gbogbo báyìí. Nínú ilé yẹn náà ẹkùn ni ẹ lóòótọ́. wọ́n ti ṣe mọ̀ pé mo ti gba interview date. That's good. Very soon so tomati ṣe àdán gbélé mi ọdún mẹ́wàá ni tán là mọ́ mi. Wow, that was so fast. Àwọn ọ̀nà tí màá fi ṣe fún ìyá yẹn. Wow, you had everything figured out already. Oh, okay. Oh my God, kí ló ń sọ yìí? Ṣé wọn náà jẹ́rìí ẹni tó ní ni? Mo jẹ́rìí ẹ ọ̀rẹ́ mi. Wo bí èmi gan ṣé bí mo ti sọ fún ẹ ṣé bí mo máa sọ fún ẹ nígbà tí mo wà ní Nàìjíríà pé abẹ́rẹ́ tèmi máa lọ kọ́nà òkun tó dí. Yorùbá tuntun ti dé o wípé abẹ́rẹ́ tí a kọ́kọ́ ṣe kí ni a kọjá kọ́nà òkun tó dí mo gbèdì fún ẹ. Ọmọ mo ti wọ bí men kò sí nǹkan tẹ́nibọ̀dì lè ṣe sí mọ́ òun gan o kò sí nǹkan tó lè ṣe sí kò lẹ́mìí ẹ̀ mọ́ èmi mo ní kó ní ìbúranu ẹ fi èmi àtàwọn mọ́lẹ̀ sí Nàìjíríà láti jọjọ́ ẹ̀. Kò dá bẹ́ẹ̀ yẹn má ṣe yẹn má ṣe yẹn. Tó fi wálẹ̀ sí Nàìjíríà láti jọjọ́ ẹ̀ tó yẹ pé ó ṣẹ̀ṣẹ̀ wá dé ṣe wá sọ fún mi pé kémi máa bọ̀ tèmi bá dé ńkọ́ egbére tó ń gbé sínú ilé ó ní nǹkan tó fẹ́ ṣe fún òun tó bá ṣe fún òun tán èmi àtàwọn ọmọ wa ṣẹ̀ṣẹ̀ wá settle down sí bíbá. Wo má gbà fún má gbà fún. Ìwọ náà ṣé ò jẹ́ èrè ọ̀rẹ́ tó ní ìrìn kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe kẹ̀ kò sí anything tí mo fẹ́ fi ṣe lẹ́yìn kémi gan ṣe kí ni kọ́pọ̀ tèmi gan ọ̀pọ̀ mi tẹ̀ ti súnmọ́ rẹ̀ di kí tútù sún wá kí wá sún finally lókun bóyá ló mọ̀ bẹ́ẹ̀ mi ṣe gan ṣe ń tẹ bọ́tìn níbi tí mo wà ń sìn. Ẹran yẹn ń kọ́. ṣe bó fẹ́ gbà nǹkan lọ́wọ́ yẹn lásán ni onítọ̀hún wá ti gbà tán pé ẹ̀yìn mi àtòun pé kinní kan kan. Of course.
Come on now. Okay, we go. All right. Nǹkan tá a bá rí ẹ síbi yẹn gbé gbòòrò sí. Ọ̀rẹ́ mi, má gbàgbé mi náà o. O ṣàmọ̀ náà. Má gbàgbé mi jàánú mi o. Ṣé ti gbọ́? Má worry. Má worry, ìwọ náà máa dé bí. Ìwọ náà máa dé bí, ẹni máa ṣe gbogbo ayé yẹn ni. Ta ni? Ó máa sọ. Ìyẹn ti ẹ̀dùn ẹni tó bá ti rí bó ṣe máa ń bá mi sọ̀rọ̀. A kàn máa bá mi sọ̀rọ̀ ṣàkàṣàkàṣàkà lójú egbére tó gbé sínú ilé. Ṣé òun ò gbọ́ Yorùbá rárá ni? Ṣé mo pé yẹn ò gbọ́ nǹkan tó máa sọ sọ. Ó kàn máa ń sọ̀rọ̀ sí yẹn ní àwọn. Èmi náà máa ń gbé báyé gbé wálé mi náà ṣe máa ń gbé fún ọ. Wọn kémi gan ò gbádùn náà. Ọ̀pọ̀ náà ti tú lórí tèmi. Dẹ̀ sí nǹkan tẹ́nibọ̀dì lè ṣe sí yẹn. Wo ọ̀rẹ́ mi ò ṣe jàre. Èmi ló tún sọ fún. Ìwọ má worry wá gbélé gbọ́. All right now. Jẹ́ ká sọ̀rọ̀ later torí pé bòun ti ẹ gan pọ̀ bí ta máa rí ẹ sí náà nìyẹn. Ó ti nági mú sórí fóònù gbogbo nǹkan ló fẹ́ gbọ́. Ẹgbẹ́ ni ẹjọ́ kó get out. All right ọ̀rẹ́ mi. Mo miss ẹ òwèrè ara ẹ mo miss ẹ. All right màá má bẹ́ẹ̀ sọ̀rọ̀ later. Okay ọ̀rẹ́ mi later. Ọ̀rẹ́ mi. Ó dàbọ̀ má bẹ́ẹ̀ sọ̀rọ̀ later. Ọ̀gbẹ́ni drop call ẹ̀. Kí ni gbogbo eré? Kí ló rí? Mi ti rán láti lórí fóònù. Kí ló ṣẹlẹ̀? Alert. Yeah. Èmi kò mú mi kí mi lówó ti fẹ́ ṣe ni. Ṣé o yà wèrè ṣá? Sórí táì ni. Ìwọ olówó tó fẹ́ ṣe. Nítorí pé mo fi àkáǹtì ẹ̀ gbowó lọ́wọ́ client. Láti jọjọ́ yìí mi rí client gidi tó fún mi lówó. Mo jẹjà rí client tó sanwó mi. Mo lo àkáǹtì ẹ̀ fi gba owó. Ìwọ wá sọ fún mi pé pé network ò dáa. Àbí? Wá jẹ́ sọ kíní kan fún ẹ. Bá mi send owó yẹn. Láìsí bẹ́ẹ̀ o máa rí wàhálà lé. Ó lè tó yẹn ni. Ó lè ju ẹ lọ. Mi ò lówó ti fẹ́ send o. Lówó tó fẹ́ send. Ó dẹ̀ ń pariwo client kan. Ṣé mo ní kó jẹ́ client kan lórí ni? Wàá dẹ̀bẹ̀ lọ́wọ́ mi torí tí ń ṣe fáwọn èèyàn tó ti ń rí púpọ̀. Èmi ò lówó tí mo fẹ́ send o. Tó bá dẹ̀ ní mi lára di tó pariwo jù. Èmi á lọ sọ fún ọlọ́pàá, á lọ police station. Ọlọ́pàá dẹ̀ máa kó everybody ni. Gbogbo wa àtẹni tó mọ̀ ọ̀pá ẹ̀ tó fetí gbọ́ lásán. Ọlọ́pàá kan máa kó gbogbo wa o. So ìwọ máa lọ sí station. Wà wá sọ fún ọlọ́pàá pé ìyàwó ni mo ń ṣe àná. Mi ò lè sọ ni. You are crazy. Obi ẹ̀ ò pé you are mad. Really? Jẹ́ kí n sọ kíní kan fún ẹ. Tó bá jẹ́ wípé orúkọ ẹ̀ làwọn òbí ẹ̀ sọ ẹ́. In the next 3 hours, mo fẹ́ rí owó mi nínú account mi. Ṣùgbọ́n sí láìsí bẹ́ẹ̀ máa pa ẹ́. Yeah. I will kill you. O lè pariwo kò sí nǹkan tó lè ṣe jọ kí ni wàá kàn máa gba máa pariwo òṣìkúrúkì. 3 hours. Ẹ jẹ́ ń transfer owó wèrè kó tó di pólúwẹ̀ máa kú. Àwọn máa ní kí ló dé tí wọn náà ò ṣe bẹ́ẹ̀ o bá ti fún lówó ẹ̀. Àwọn voice over olórí burúkú làwọn òkú èèyàn máa gbọ́. Alábàáhùn ló gbọ́. Ìgbín lọ́gbọ́n tiẹ̀ o. Lápapọ̀ mi rọrùn ẹ̀mí pa mí títí. Ẹ̀yin èèyàn ẹ̀wẹ̀nu lẹ̀wẹ̀nu ọkọ o. Ẹni tá ń tàn bí ó bá mọ̀ bó pẹ́ títí. Ẹ̀yin tẹ́ ń tàn yan ẹ mọ ohun tẹ́ ń ṣe. Ẹ̀dá yẹ̀yẹ̀ ronú jinlẹ̀ ṣẹ̀ráyé. Ó ń ṣe bí ẹni tó gan àmọ́ ó gbọ́n jù yín lọ. Ẹ ti fi sókè ń bàdíjẹ́ ẹ̀ráyé o. Nisha, how you doing? How are you? Yeah. Sit down. Yeah. Nisha, what happened? Daddy, ọ̀rọ̀ Daniel ló gbé mi wá. Ẹ mọ̀ pé mo ti máa sọ̀rọ̀ Daniel fún yín obìnrin kan. Daniel had the nerves, the effrontery. He had the temerity to bring a woman into our home whom he told me was his sister. Coming to find out, she's his wife that he brought from Nigeria. Daddy, oh my God, like Daniel, she ain't see me. And to top it all, what about me gbọ́ Yoruba?
I have to literally sit there every day and watch Danny and this woman do things like I'm stupid. They speak Yoruba and I have to just sit there and just take it all. Oh. Nisha. Nisha. Sir? Calm down. Oh, I'm calm, Daddy. Oh, Daddy, I'm calm. I'm calm, Daddy. I'm really calm, okay? Believe me, I'm calm. Okay. How could he? Like, after all I've done for him, like after all we've been through? And this is what he does behind my back? No, not even behind my back, straight in my face. Like a straight bullet in my face. Daniel did that? Oh, yes, he... And who does that and get away with it? Right? This is incredible. This is beyond human comprehension. Nisha. Yes, sir. You know, has you been playing along with them? Let it be. Okay? I'm sorry to cut you off, Daddy, but just to let you know, because I respect you and I see you as a father, right? That is why I am so calm. But if I want to go based on my emotion and how I feel, which I'm entitled to, by the way. Because right away I don't know what I'm going to tell you. I don't really know what to say. Okay? Okay. I actually want you to take law into your hand. Play along with them. But I don't know for how long I can do that, and that is why I'm here. Okay? Because right now I don't know what to say. Okay. I can't just know what to say now, right away. Okay? Like I said, Mati Sheikh Kokonsi. Okay, sir. Leave it for me. Alright? You want to get to the kitchen and sort yourself out? No, I'm fine, sir. You know, I don't even have appetite. I haven't had appetite for a very long time. Alright. Should I get you coffee? No, I'm okay. Daddy, thank you, sir. I'm fine. You good? Absolutely. Thank you, sir. Just do something about it. Okay. If I lose it totally, no, okay? Take a look what is going on. Take a look, can't you see it? Who can tell what is going to happen? Daniel, mo sin Nisha jáde nsìn. Mo dẹ̀ make sure pé ó wọnú mọ́tò ó drive off kí mi tó wá báyìí. Torí mi àti ẹni one or two things I fẹ́ discuss kò yẹ bẹ́ẹ̀. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀ nínú ayé yìí 24 hours péré ló wà nù ẹ̀. Kò sẹ́dá kankan tó lè lò 24 hours 1 minute lọ́jọ́ kan. 24 hours náà ni gbogbo wájọ máa lò kò yẹ bẹ́ẹ̀. So gbogbo ọ̀rọ̀ mi ni pé John tó lọ 24 hours tèmi gangan yẹn kí ni mo fi ń ṣe nínú ilé ẹ̀ kí ni mo fi ń ṣe torí èmi gbogbo sí ẹ̀ tó ń bá mi fà yìí ó ti fẹ́ máa sú mi kò fẹ́ máa bá mi lára mu mọ́ mẹ́ ó ti fẹ́ máa sú mi. Ṣé bí kébì kan lájúlẹ̀ kí n máa wo gbogbo ẹlẹ́yà tẹ́ ìwà àti Nisha ń ṣe tẹ́lẹ̀ play love tẹ́ ń ṣe lẹ́yà bù ṣé ẹni kẹ́mi jókòó tí kì í máa wò ní ọgbẹ́ni ìgbà ló fẹ́ gba ọgbọ̀n kan ló fẹ́ gbà lọ́wọ́ bèbí ìgàn ìgbà ló fẹ́ gbà náà kó yẹ kí n mọ̀ tó ti ń sú mi mẹ́n kí ni gbogbo shit yìí. Kí ló ń ṣe lamẹ́ríkà tó o lè kúrò lè ga báyìí lò mọ́nà òṣòdì pọ̀n kó máa mú dáńfó kó máa ṣe yábà ṣéwájú tèmi ló ti ń display gbogbo àwọn stupid character gbọ́ ìlú wo ló rò pé ó wà náà Amẹ́ríkà ló máa wà gbogbo stupid mentality máa ní Nàìjíríà tẹ́ rò pé tẹ́ bá ti dé náà Amẹ́ríkà pam ó ti bẹ̀rẹ̀ sí ní rí bẹ́ẹ̀ èmi alára tó bá nílùú ọdún mélòó mo ti ń lò lọ kí ló bá lọ́wọ́ mi ṣé mi gan tí níwèé ọ̀hún ó máa dúró àwọn tó ń ráre nílùú 10 years 15 years 20 years tí wọ́n ti ní ọkàn ó wá ń ṣòṣì wá ó jẹ́ fúnra ẹ̀ sùúrù once tó bá ti lè ṣe mistake tó bá ti miss ẹ̀ láti bẹ̀rẹ̀ ó lè máa lé kó má bàá mọ́ kí ló ṣe ẹ́ mi ló wá ń ṣe fún kọ́kọ́ tó ń lé tó ń kú. ọ̀gbẹ́ni gbà gbogbo ṣì tó sọ yẹn ọ̀gbẹ́ni gbà gbogbo yẹn má bá mi sọ wo bí Daniel tó bá wù mí po báyìí kí ló bí mi jù mo ṣe wà mo lè mú igbóná kíkọ Daniel lórí tó bá dẹ̀ wù mí mo sì lè mú ọbẹ̀ àbí ẹni tí kì í ṣáàgì ẹ̀ pa mi ò rún ẹ mi ò ní South America ni mo wà gbé tó ń sọ ẹ̀wọ̀n yẹn no be today na today. Lima kí ni wàhálà ẹ wo jẹ́ sọ ọkọ fún ẹ gbogbo òǹgùn ọbẹ̀ wọ̀nyẹn ní Nàìjíríà kò débi báyìí o
ọmọ you go jail prison wọ́n máa gbàgbé ẹ̀ síbẹ̀ orúkọ́jọ́ nàìjíríà tó máa ń bẹ̀ẹ̀lì all the time máa bẹ̀ẹ̀lì ẹ̀ police station lórí bó odomi sí kinní kan lórí ogun ìyá amúdàpá ṣé wèrè ni ẹni ó jẹ́ máa try òṣì yẹn mi báyìí. àwọn òkè ó ti yé mi ó dà pé ó ti ń try mi àbí ó dà pé ó ti ń try mi àbí. ṣé wọ́n fẹ́ jà ní báyìí. mo fẹ́ jà kìíní mo fẹ́ rún ẹni èmi fẹ́ rún ẹni máa rún jẹ́ ẹ̀ parí ara mi mo fẹ́ rún ẹni. ọkọ ń yọrí bọ́rọ́ ìyàwó ń yọrí bọ́rọ́ àmọ́ ìkànnì láti tẹ̀ fún kan ni o ìkànnì láti tẹ̀ fún kan ni o ká fọwọ́ lẹ́rọ ká máa wòye ká fọwọ́ lẹ́rọ ká máa wòye ẹyẹ wọn. àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ bẹ̀rẹ̀ sọ mo dẹ̀ máa appreciate tó bá lè fi audience. èmi gan mi ṣòwò àmọ́ ní time because mo update lọ́wọ́ but mo dẹ̀ ṣe they were very important. Okay. Anyway, mo ní take much of your time ma appreciate tá bá lè jọ sọ ní pápápá. mi ní fẹ́ kó jẹ́ pé wàá fọ̀rọ̀ dì mí mọ́lẹ̀ because kan tí mo ṣe wà very important. èmi kò ń rojọ́ jù. ẹni tó bá fẹ́ sọ kó lè dé sọ ṣáàbì. Okay. ajé àkókò gbé wá èmi náà rí i pé ọrọ̀ ajé ló ń ṣe lórí fún nǹkan kan tí mo rò ọ̀dọ̀ ọ̀rọ̀ méjì mo fẹ́ bẹ̀rẹ̀ sọ wàhálà àkọ́kọ́ ni pé lóòótọ́ èmi àti ẹ̀ à ń gbé as couple wọ́n àìtí wà married legally kì í dẹ́ ń ṣe pé afọ́ fúnra wa tó bẹ́ẹ̀ gẹ̀ for example kì í ṣe pé bẹ́ẹ̀ lèmi fọ́ fún ẹ tó interior lélẹ̀ mi like èmi dẹ̀ wo gbogbo angle mo wò pé téèyàn bá ra ring light iṣẹ́ díẹ̀ là kù téèyàn máa fi di TikTok influencer. mo fẹ́ bèrè number one ṣé máa ṣe máa bá lọ kò ní sí bí àṣẹ láti bíi pé o tọrọ mi ò pé mo jí ìyàwó ẹ̀ o ọkọ wọn dàbí pé mò ń tiẹ̀ sí rìn but mo fẹ́ kó ní àròjinlẹ̀ débẹ̀ ìyẹn àkọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì ni pé mo ò mọ ẹni tó ń bá sọ̀rọ̀ lórí fún mo ṣáà ń gbọ́ tó ń sọ pé o fẹ́ relocate mo dẹ̀ wò pé whether girlfriend ni mo jẹ́ whether ìyàwó ẹ̀ ni mo jẹ́ at least ó yẹ kí n wà aware ẹni tí mo fẹ́ spend the rest of my life with kò lè lóhùn travel kí n má mọ̀ bí tó ń lọ ni mo ṣe ní kí n bá ẹ sọ ibo gangan ló fẹ́ relocate. but ìwọ tí etí ẹ̀ ṣá tó gbọ́ pé mo fẹ́ relocate at least wíwẹ́ kò lè mọ destination ibi tí mo ń lọ. ní ìgbọ́ yẹn ṣùgbọ́n pé mi ì mọ bẹ́ẹ̀ ṣe ṣe yẹn o yóò fẹ́ sọ nípa mi ìgbọ́ yẹn mo ṣáà gbọ́ pé relocate and whether girlfriend whether ìyàwó lé àbí nǹkan mo ní ìdá tí mo plans ọkọ mi ìdí nìyẹn tí mo fi ní kí n bèrè lọ́wọ́ ẹ̀ ibo gangan ló fẹ́ relocate lọ. ok o fẹ́ gbọ́ àbí Senegal ni mo lọ. ìyẹn ń pè yẹn relocation ọrọ̀ ajé nǹkan tẹ́mi gan fẹ́ sọ fún ẹni tó bá lọ Senegal tó bá fẹ́ ra àwọn Senegalese rẹ̀ àtàwọn Guinea yẹn sórí tí tóbìnrin ni kò jẹ́ kó pọ̀ títọ́kùnrin ọ̀hún sábà yà ó bọ̀ àwọn Guinea tán ì tí ì ṣiṣẹ́ sí lára yẹn ìyẹn ni kò rà kó jẹ́ títọ́kùnrin ó dẹ̀ ní pẹ́ pápápá kó tètè dé kó tètè sọ gbogbo nǹkan tó rà kó sọ dowó padà ló bá tán. kò yé mi ṣé wọ́n sọ fún ẹ pé mo fẹ́ lọ ṣe káràkátà ní Senegal ni mo fẹ́ lọ máa gbé bẹ́ẹ̀ ni. màjẹ́ kí wọ́n bá mi di ẹni ìwọ relocate gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀ lọ UK Canada oríṣiríṣi America Dublin wọ́n ń lọ sí gbogbo àwọn ọbẹ̀ yẹn wò lọ́bẹ̀ yẹn Senegal èèyàn mélòó ni ìwọ gbọ́ tó jáde tán pé àmọ́ ti relocate lọ Senegal àwọn tó ń lọ gan wọ́n ń yọ lọ ni ó rubbish wo ló ń sọ yẹn ó ti yé mi mo ti débẹ̀ ó ti gbé mi débẹ̀ tán ó ṣàmọ̀ bó ṣe ń lọ pé ọmọ street lèmi náà ìwọ ti ní client tó fẹ́ lọ ká mọ́ ń bẹ̀ yẹn tó fẹ́ lọ mú wọ́n bí tí wọ́n bá gbé ẹ máa jẹ́ tí wọ́n bá gbé ẹ wọ́n bí máa jẹ́ kó yé ẹ pé gbogbo ẹni tó jẹ gbìkan ló ń kú gbé o ó lọ nìyẹn kò sí ìtòkàn mi tó bá gbé ẹ pẹ́rẹ́ wọ́n lọ Senegal ó ní dé. because I don't understand it really ṣe bẹ́ẹ̀ èmi mo ní life mi of course mo lè fọ́n láti ṣe ẹni tuntun bá wù mí àbí kí ni mí ní gbogbo eléyìí nítorí Ọlọ́run ṣé ìwọ ló fẹ́ máa dictate láyé mi fún mi ni o lè fọ́n láti sọ fún mi kan tí máa ṣe pẹ̀lú life mi náà ṣe bẹ́ẹ̀ mi mo ní life mi àbí kí ló ń ṣe ẹ kí ni mí ní ogun rubbish gbé tó bá gbé mi ok tí wọ́n bá gbé mi wọ́n wá gbé mi nonsense. Different story,
different people. Ooh, yeah. Ẹ̀tàn pọ̀ nínú ayé o. Ìwà ẹ̀dá ló sáyé lógún. Yes, Daddy. You know what you're gonna do for me? What? Pretend as if you don't know what is going on. Look for a way to bring the woman down to me. You know, pretend as you want to go and get her introduced to someone who's going to get her a job. And that's me. Bring her down. When she gets here, then we go from there. I'm sorry, Daddy, but I don't trust your plan. I don't know how I'm gonna do that, but I just want him to suffer so freaking bad. Like, I want them hurt. They have destroyed themselves already. I am just going to hasten it. What are you gonna do about it? I'm a bad man. What is your definition of bad? I have been in this country for long. And I know the system. And when you know the system, you know how to deal with the system. I don't know you're bad, but when I say bad, I mean bad. Look, you've never seen my other side before. Now I'm going to display it. I will let them know that I'm a bad man. How bad are you? Oh my God. Have you ever seen blood in the mouth of a witch that kills? Nisha. They've got to pay. Nisha. But don't let them know that anything exists between you and I. Don't let them know the relationship that exists between both of us. Okay? Okay. They have destroyed themselves already. I will just pack it up. Okay. Period. It's as simple as it. Eat chicken. No, I want no damn chicken. Why? Nisha, you are taking chicken. No, I'm not. I don't want Papa's chicken. Good, Nisha, Daddy. you Daddy, gotta Boa, take okay. chicken I don't want no Papa's chicken. I'm good. Níbo lọ̀rọ̀ yìí máa já sí? Ó ṣe mí bákan bákan. Ó ṣe mí kò yé mi o. Mo wà okay. Yeah, babe mi fún mi ní good news kan nípa ìlànà. Pè ní ní ṣàkóso ní babe. Baby mi. Yeah, so ó dẹ̀ lóun ti bẹ̀rẹ̀ réyàn kan tó lè bẹ̀rẹ̀ get iṣẹ́. And I'm happy about that. At least wà á lè máa jáde nílé. Wà á lè máa rí bí lọ. Ìwọ náà mọ bí Amẹ́ríkà ṣe ń work. Ilé tó yẹ pé nílò jókòó sí gbogbo ìgbà. Tó yẹ pé ibi tó rí ẹ máa ń ṣiṣẹ́ sí. Ọlọ́run nìkan ló yé. Bí kan rún ẹ̀ látàárọ̀ dalẹ́ ni. Ilé ìsìn á ràn mí lẹ́rù díẹ̀. Wà á dẹ̀ lè máa rówó mú wálé náà. Àmọ́ bó iṣẹ́ owó ṣe ń rí l'Amẹ́ríkà ó ti yẹ. So and the good part is ọmọ Yorùbá lẹni tí ó máa bẹ wáṣẹ́ yẹn. So èdè yín máa lè yíra yín bá lè sọ fún nǹkan tó bá fi òun náà máa lè sọ fún ẹ bó ṣe ń lọ. Ìgbó tó bá lọ jáwọn black àbáwọn òyìnbó yìí ni. O ní gbọ́ngàn sọ ó mọ wíìlú báyìí ó mọ wíìlú ní ìwọ̀n bá lóde ẹ̀kàwé mọ́ ṣé wọn pé ìwọ̀n bá lóde ìbò yí ẹ̀ mọ́ àfi pátá àti wàhálà àti. So I'm happy for you my dear. Tó bá di ìrọ̀lẹ́ èmi máa ti lọ bí iṣẹ́ so máa bẹ schedule Uber tó máa gbé ẹ lọ and then probably like 30 minutes máa schedule another one tó máa gbé ẹ padà so má dìbẹ̀ kó ló máa rojọ́ 30 minutes ní kò tí mo mọ lè dé bẹ́ẹ̀ sì ká yí gbà kó máa fílà tó. Ṣé ọkọ mi tó make sense èmi ló wá sọ pé kí n máa lo ẹgbó. Kí ni kí ta ló ń lò gbó lọ o tí lo bàbá ẹ gbó èmi ló fẹ́ máa lò. Ṣùgbọ́n báyìí ló máa bẹ̀rẹ̀ nìyẹn. Ó máa ń ṣe gẹ́gẹ́ ní gbogbo ṣíìtì tẹ́tẹ́ bí mi pàfọ́ọ̀mù nínú ilé òkè ó ti bá mi ríṣẹ́ ẹ̀ fún ẹkísìn ẹ̀ ọkàn gbogbo àwọn ọgbẹ̀ kan sínú ilé ṣá bí wọ́n ṣe máa ṣe lọ ilé ìwé kò mẹ́sẹ̀ sọ. Níbo lọ̀rọ̀ yìí máa já sí? Ó ṣe mí bákan bákan. Need to go further. Ìwọ náà ti rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí. Ṣé orí eléyìí tó ṣe fún ẹ? Ìwọ náà kọ́ ló máa ṣe fún ọ. You know. Ṣé orí n táwọn èèyàn máa ń sọ
nípa àwọn tán bí sílùú àbáwọn tán jọmọ ìlú yìí gbogbo ẹ̀kọ́ ló jẹ́ òótọ́. We have some of them who are very very good. Ó dẹ̀ ti rí ìyẹn ń sìn ìwọ fúnra rẹ̀ ti fojú ara ẹ̀ rí. Ṣé o rí ọmọ tó ń pè ní Nisha yẹn? No. Wow. O lè believe wípé ọmọ ìlú yìí ni. Ìwọ náà wò ń lò introduce ẹ̀ sí mi. Àbí bẹ́ẹ̀ kọ́? Kì í ṣe ìwọ nìkan ló máa kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ sí o. A lot of people, Africans, tó ti ràn lọ́wọ́, tó máa introduce, tó máa ní ẹ bá mi ràn lọ́wọ́, you know, and like that. Kò believe nínú wípé, you know, she's not tribalistic, she never believed in racism. No, she's never a racist. So, èmi náà dẹ̀ rèé, inú mi máa ń dùn tí n bá rí ara lé. Tí n bá rí ara lé, inú mi máa ń dùn pé mo rí ẹ. I am so happy pé mo tún ráwọn tèmi. Mo ti pẹ́ ń bí yìí o, ṣùgbọ́n tí n bá ti ráwọn tèmi, máa ń feel very comfortable. So tó bá rí nǹkan tó fẹ́ sọ, bá mi sọ, feel free. Ilé ẹ ló wà o. You are home. Okay? Ilé ló wà, sọ gbogbo nǹkan torí Yorùbá máa ń pa òwe kan. Wọ́n ní òkú kì í farapamọ́ fún ẹni tó bá máa wẹ̀. So sọ gbogbo nǹkan tó bá wà ń bẹ̀ fún mi. Tell me everything. Lákọ̀ọ́kọ́ náà ẹ ṣé gan sir. Ẹ ṣé mo dúpẹ́. Inú mi dùn láti meet yín. Inú mi tẹ̀ tí wá dùn sígbà tí mo tún débi tí mo rí pé àgbàlagbà ni mo fẹ́ wá rí. Kò tún wá ń ṣe àgbàlagbà lásẹ̀ tí wá lọ jẹ́ Yorùbá tó máa gbédè mi tó máa understand nǹkan tó ń ṣe mí gangan. Èkìtì ni mí. Wow. Mi ò kàn lè sọ dáadáa mọ́ ni. Bọ̀ mo ṣe wọ́ ọ̀rọ̀ àwé. Kò ṣe ọ́. That's good. Ẹ ṣé gan dáadé. So nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo rí lè need iṣẹ́. Mo need iṣẹ́ gan-an. Báyìí bẹ́ẹ̀ ṣe ń wò mí dáadé. Mo ti bímọ. Kò dẹ̀ ń ṣe ọmọ kan, kò ṣe méjì, ọmọ mẹ́ta. Wow. Bẹ́ẹ̀ ni sir. Incredible. Ọmọ mẹ́ta ni. Ọmọ mẹ́ta. Bẹ́ẹ̀ ni. Lókè. Ó yẹ ṣe mọ̀, èèyàn fẹ́ máa ṣọwọ́ sílé àti pé èèyàn máa ní one or two things èèyàn náà fẹ́ máa ṣe fún ara ẹ̀. Ṣùgbọ́n kókó bẹ̀ ni pé kí n ṣàríṣẹ́. That's okay. Ìyẹn ò ní lè. Sórí ọ̀lẹ nìkan ni ààyè ò gbà ní Amẹ́ríkà. Ọ̀lẹ nìkan ni ààyè ò gbà. Ṣé ta ni ẹbí àwọn ọmọ yẹn fún? That's the gbogbo ẹ̀ náà lè ṣe máa mọ̀. Pé mo ṣe meeting náà ni and then gẹ́gẹ́ bí mo ṣe sọ inú mi dùn láti rí yín. So gbogbo ẹ̀ náà lè ṣe máa mọ̀. Mo ṣe máa mọ̀. Kókó yẹn ṣáà ni pé kí n tiẹ̀ ṣiṣẹ́ kí n rí nǹkan ṣe. Like I said, wàá rí iṣẹ́. Ó kàn jẹ́ wípé ìlú yìí, ìlú tó wà coordinated ni. Are you with me? Ìlú tó wà coordinated ni. Téèyàn ò bá níwèé kò lè rí iṣẹ́ gidi ń bí. Àṣẹ ìmàmà máa ṣe yẹn. You see, torí pé ò níwèé yẹn, a máa kàn bẹ́ẹ̀ wá iṣẹ́ kan tí wàá ṣáà máa rí owó títí ẹ náà bẹ́ẹ̀. You know, wàá kàn máa play along. Ni wọ́n ń pe àwọn iṣẹ́ kan bí ní under the table. Ìyẹn la máa kọ́kọ́ wá ń sìn. Wàá bẹ̀rẹ̀ sí í ṣe yẹn. You have to play along. Má sọ pé kíní o, torí wọ́n máa lo advantage wípé ò níwèé yẹn. An average person is, you know, an exploiter. So wọ́n máa fẹ́ exploit because you don't have that documents. So bákan ra máa play along. Tó bá pẹ́ gbogbo àṣekínni, ajá síbi tí a fẹ́ kó já sí. 3 ọmọ mẹ́ta 3 kids. Oh, you really try. Ẹ ṣé gan sir, Daddy, ẹ ṣé gan. Thank you so much sir. Ọ̀gbẹ́ni padà. Mo ní máa fi nílẹ̀ tàbí kí ni problem. Ṣo fẹ́ gbọ́, jẹ́ kí n sọ fún ẹ. Kò síbi tó lọ lẹ́yìn o. Torí mo mọ̀ pé èyí tó jáde, gbére tó jáde yẹn, ó sì máa lo 2 hours níbi tó lọ. Kí ló máa ń ṣe tó kí máa ń farabalẹ̀ báyìí? Ọjọ́ wo ló ti rún mi gbẹ̀yìn nínú ilé? Ọjọ́ wo ló ti rún mi gbẹ̀yìn? Ó tọ̀rọ̀ ni náà. Gbó ṣorí lè ní yìí. Àwọn ìrìn àjò kan wà tí mo fẹ́ kó gbé mi rìn. Tó ti pẹ́,
ó ti pẹ́ tí mo ti rìnrìn àjò yẹn pẹ̀lú ẹ gbé mi rìn lénìí ọmọ gbọ́n mi kò jẹ́ kí n gbọ́n ẹ lá mi kò jẹ́ kí n lá ẹ dà sí mi lẹ́nu kò jẹ́ kí n dà sí ẹ lẹ́nu. ṣé ó dà kó fẹ́ rìnrìn àjò tó ní dé mọ́. mi ṣe ní dé mọ́. tí nǹkan ẹ bá dọ̀tí lọ mú kọ̀ọ̀kan àtọ̀ṣẹ tó fọ́. ibo ibi bá láti máa fọ ibi láti máa fọ abọ́ yẹn ìwọ ló máa fọ kò sẹ́ni tó máa fọ ní ìwọ. Mr. Kola Chunguro. Ṣé wọ́n mẹ́tọ́ ń jẹ́ Mr. Kola ní ọdẹ? Kí ni gbogbo rádaràdà tó ń ṣe pẹ̀lú mi? Wákàtí méjì. Ṣé pàṣẹ wá sí Amẹ́ríkà? Dá mi lóhùn. Wo Peter Bade jẹ́ kó pé o. Jẹ́ kó rí pé ẹ̀yìn la fi ń ṣiṣẹ́ l'Amẹ́ríkà ẹ̀yìn. Ó ṣe Nàìjíríà tẹ́ ti máa ń ṣọ̀lẹ̀ tó máa jókòó sí ẹ̀ ta ní ọ̀rà ta ní ọ̀rà ayọ̀. Ibi báyà máa ṣiṣẹ́ kárakára ni. Wà mẹ́yìn ó fẹ́ lùgbó kó dẹ̀ dìde kó dẹ̀ jókòó pa síbẹ̀. Wo má fi lù mí mọ̀ jẹ́. Gbogbo àwọn tó ń mú ẹmu mọ̀. Mo kọ̀ wípé ọmọ ti pawápọ̀ ni kò yẹ kí n fi àyè gbogbo ilé gbà ẹ̀mọ́ gbogbo òṣì tó ń ṣe náà jẹ́ ṣogbo mi ìwọ́n ni. Ó ti ẹ̀rù pé ẹnìkan ló ń tẹnu ọdún bí ọmọ pínísìn bẹ́ẹ̀ pa mí. Wá ọmọ yìí gan méjì kò tí ì jẹ kankan lára mi tó yẹn o orí ayérayé ló lè fẹ́ ṣe fún mi ṣó easy ni kéèyàn sọ gbogbo ìran mi di citizen wọ́n jẹ́ pé ìwọ gangan ló wá fẹ́ mọ ọmọdọ́mọ tó fẹ́ kó rí nǹkan tiẹ̀ ó kì í sọ ọdún ọjọ́ tó kì í mọ́lẹ̀ tó àwọn tó ń bá wá béèrè kí ni kí n ṣe kí n dẹnu lẹ̀ 3 months ó lè rí kankan jẹun reality mo sọ fún ẹ má tiẹ̀ tó bá ti rí mi kó gbẹ̀gbẹ̀ lọ́n ó lè gbóòórùn ẹ̀. mo mọ kí ni. ìyá wọn yan yàrá yẹ ẹ ló máa lọ máa rún kì í ṣe mi ló fẹ́ rún. ṣíṣe àṣẹ olùwà ṣe lélẹ̀ tí mo mọ̀ wá ìlú báyà. ọmọ yìí gan tí mo rò fún òun lórí ẹkún máa lé ní káàkiri gan ọmọ kan wà lọ ọmọ kan ó ẹ̀sùn lẹ́gbẹ̀ẹ́. ọlọ́run ló mọ orí òwò tó ń ṣe lẹ́nu ìgbà tí mi fi sí nàìjíríà yìí o ti balẹ̀ ọba jẹ́ o gbé ilé ọba o. nínú ọmọ ogun ìṣekúṣe tó ti máa ṣe ní tẹ́sítọ̀. má kó ṣì wá sọ́mọ́ kí mo kì í nílò kò ná mi ní anything máa parọ́ mọ́ ẹ á lé ẹ jáde níta máa lé ẹ jáde gidi ni o. kí ló ṣe? Babe. Yes, honey. Can we just go out, please? Where do you want to go? I'm bored. Probably we should just go maybe to an hotel and spend like 3 days. Why? Let's just go have fun. Honey, that's not nice. We got a guest. Your sister's here. She's not a guest. At the end of the day, she's not a guest. Let's go. Oh, honey, we can't do that. She's my family too, you know. Ẹni kú ti pàdé ẹni máa sí ẹ̀túrá wọn kọ tìyàwó eléyìí máa ga. Ọkọ ń yọrí bọ́rọ́ ìyàwó ń yọrí bọ́rọ́ àmọ́ ìkànnì láti tẹ̀ fún kan ni o ìkànnì láti tẹ̀ fún kan ni o. Máa jẹ́ wọ́n sọ fún mi wọ́n sọ pé tí bá ti kó òǹlé báyìí another player máa wọlé mi wọ́n ló máa ń change obìnrin máa ń gbé wọn bó bá ṣe wọ̀n ẹ́ kátẹ̀lé mi ti mọ̀ pọ́kùnrin olórí burúkú ni ẹ́ olójú kò mú un lọ ní mi ò lẹ́jọ́ báyìí nítorí pé obìnrin lọ ta obìnrin ṣé ní gbogbo ìta máa post ìta máa ṣe wá women supporting women yẹn èmi mọ̀ pé rọ́ọ̀dì mi ò lẹ́jọ́ báyìí ṣó ti gbọ́. Yẹ́misí gbogbo ọ̀rọ̀ tó ń sọ yóò yé mi because I'm not getting it real jọ ṣé o máa láyé mi dáadáa because kò yé mi. kò yẹ àbí kò yẹ pé òun ṣòṣe pé òun ṣorí burúkú kò yẹ pé àyà kò ẹ èmi ò bẹ lẹ́jọ́ o because ìwọ ló nílé ẹ ẹni tèmi bá lẹ́jọ́ tó ń rẹ́rìn bí olórí burúkú yóò máa padà dẹ́kun àǹtí kò ní dáa fún yín bẹ́ẹ̀ tó ṣe kí mi yẹn lọ́rọ̀ kan ìgbà tó ń gbé yín bọ̀
gbàtẹ́yìn dé exterior lé ẹ wò pé obìnrin kan ló máa wà ní the foundation gbàtẹ́ tún wá wọlé ẹ rí gbogbo interior ẹ rí pé coordinate ẹ rí pé jọṣẹ́ obìnrin ẹ rò ní life yìí pé ọkùnrin yóò máa ní obìnrin kan nù láìfẹ́ òòrùn gbogbo ẹ̀ kó máa lóbìnrin láìfẹ́ wọ́n wá gbé ẹwà òun rẹ́rìn àbò lórí burúkú kí ló ń pẹ́ lẹ́rìn nǹkan tó máa dẹkùn ṣọ́rẹ́ mi ò bẹ́ẹ̀ dà ọ́ mi ò fẹ́ bẹ́ẹ̀ fẹ́nu ta because mo máa ń láìkì kájọ ṣe kiri ẹnì kan máa ṣàdúrà wọn pa nínú àwọn méjèèjì òkú kan máa bọ́ lọ ní lélẹ́ ni ẹ tó bá lè lura wọn mo rẹ́dì fún ṣó ti gbọ́ àbò fẹ́ ṣòfò ni òun wò mí ṣé ò ní sọ̀rọ̀ ni ṣé ò ní sọ̀rọ̀ ni òun gba permission kó tó sọ̀rọ̀. má jẹ́ kí sórí pé lórí burúkú ni ẹ ìwọ ń fi odi rọ́ọ̀nù mi òun fi challenge òun fi rọ́ọ̀nù mi gbogbo ẹjọ́ tí mo wá rò lọ yẹn mo ṣàrí tó ń rẹ́rìn ẹ wọ́n bí mo kọjá ẹni tó máa bẹ̀rù odi bẹ́ẹ̀ ni mo sọ tí bá fẹ́ bínú jù máa lọ já flowers ẹ̀nu ó máa pa wá méjèèjì ṣé kí n sáré ṣe fún ẹ kó kúkú rún wa pa kò ní rántí pé wọlé ẹjọ́ ṣe mọ́ bẹ́ẹ̀ kí ni wèrè ń ké fún emotional blackmail lélẹ̀ ìwọ ló wá gba boyfriend mi ìwọ ló tún ké ẹgún ẹ má bójú jẹ́ fúnra wa ni bẹ́ẹ̀ kọ́ bọ́tà àwọn olórí burúkú lélẹ̀ yìí. Yẹmisí ọ̀pọ̀ wà náà ṣọ́bọ̀ṣà Yẹmisí this is my house ìkọ́ tó bá wù mí ọmọ lè ṣe lé mi tó bá wù mí mo lè gbà fojú wọlé what is your problem this is my house mi ti fẹ́ sílẹ̀ what is wrong with you sori èèyàn tó gbé lọ́dí yìí ó dájú ẹ lọ yẹ ó kàn jẹ́ odi lásán ni ó níwà ó dẹ̀ tún lẹ́wà ó dẹ̀ tún ní ẹ̀kọ́ ó dẹ̀ tún mẹ́rin yẹ ó bá lórí bẹ́ẹ̀dì. ohun wo lẹ fi ń ṣe soundtrack ṣé bẹ́ẹ̀ náà ló máa dún ìwọ ọmọ eré ṣe jù mí lọ ikú pa ẹ́ tẹ́lẹ̀ ni mo fẹ́ ṣàánú ẹ níbi tó ti gbé mi dé yẹn ṣá bẹ́ẹ̀ kò kú bẹ́ẹ̀ náà lè máa dún tẹ máa fi gbà lọ́ra ikú pa yìí ẹni máa dán bí ọ ẹni máa dán bí ọ lọ́la kó lè kú rẹ bá mi bá sọ̀rọ̀ lọ́la kú lè léyìí bá mi lè bọ́ta bẹ́ẹ̀ wá. Lima, mo ti sọ fún ẹ ó gbọ́ mi mo ti sọ fún ẹ mo ló máa fọgbọ́n ṣe ni bí gbogbo ẹ̀ ṣe rí ń bí nìyẹn sórí mi ò fẹ́ kó fúnra ẹ̀ ń wàhálà ṣe o má fúnra ẹ̀ ń problem o tó o bá lọ ń fà á jù wọ́n á tú díẹ̀ o ìlú yìí ò rí bí àwọn ibi táwa ti wá yàn wọ́n á tú díẹ̀ o so you have to play along with them ó gbọ́ mi má jẹ́ kí yẹn jẹ́ kí ni má jẹ́ bọ́dà rọra ṣe bó ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ o gbọ́ that's okay torí yẹn kọ́ ni iyù ń sìn ọ̀tọ̀ ní nǹkan tí mo torí ẹ̀ fẹ́ rí ẹ gangan Lima ló ṣẹ̀ mí o ó ṣẹ̀ mí gan tí n bá sọ wípé o ò ṣẹ̀ mí irọ́ ni mò ń pa ó ṣẹ̀ mí jẹ́ kí n béèrè àwọn nǹkan kan lọ́wọ́ ẹ. Lima, látọjọ́ tó ti dé mo fi ọwọ́ tí ò dá mọ́ ẹ. Mo ṣe nǹkan tí ò dá sí ẹ. O béèrè nǹkan lọ́wọ́ mi ò fún ẹ. Kò sígbà tí o béèrè ìmọ̀ràn lọ́wọ́ mi tí mi ò gbà ẹ́ nímọ̀ràn. Kò sí nǹkan tí mo béèrè tẹ́ ẹ̀ kì í fún ẹ láti báyìí. Àbí bẹ́ẹ̀ kọ́? Kí lẹ́yìn tó wá ń ṣe bẹ́ẹ̀ fún mi? Kí ló ń tàn mí fún? Ó ń purọ́ fún mi náà. Ọdẹ ìsọ òye mi dádì mi mọ bí mo ṣe gbàṣẹ yẹn mi mọ irọ́ tí mo pa fún yín mi parọ́ kọ̀ọ̀kan fún yín sà. Lima, sir. Who is Daniel? Ìgbà tí mo rí wa àti Daniel bẹ́ẹ̀ ṣe jọ ń ṣe òòjọ́ wípé tọkọ tìyàwó nìyí ọkùnrin lèmi náà náà ọkùnrin ni mí Lima ọkùnrin ni mí tell me the truth who is Daniel to you, Tani Daniel? Daddy, at this point, mi ò ní láti hide nǹkan fún yín àbí parọ́ fún yín mọ́. Ẹ má bínú Daddy, bàbá àwọn ọmọ mi ni. Àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó bí ẹni tó bí fún yẹn. So directly or indirectly, ọkọ ẹni Daniel. Then kí ló wá ń kúrò fún mi fún? Why are you lying? Why are you deceiving me? Kí ló tó ń kúrò fún mi? Kò sẹ́ṣẹ̀ náà náà ayé ń ṣe bẹ́ẹ̀.
Jẹ́ sọ kí ní kan fún ẹ̀ṣọ́ orí ìlú àwọn èèyàn máa wá ọkọ àti ìyàwó torí wọ́n fẹ́ gbà ìyàwó amọ́kùnrin mi ọkọ amúyàwó mi àrẹ́jọ máa gbé kọ́lẹ̀ sí ìgbà tó máa ṣẹlẹ̀ wà á ti sọ fún mi ayé ń ṣerú ẹ̀ wọ́n á ń kúrò fún mi. wọ́n ṣe pé ó wù mí kí n kíkọ́ ẹ̀ ní ìfún yín náà bí but bí situation tí gbogbo ẹ̀ ń ṣe wà tó fi jẹ́ pé ṣe iná dẹ̀ mọ̀ ẹ̀rù ló ń bà mí ẹ mọ̀ ṣe torí níṣà ẹ̀rù ṣe ń bà mí sá. ó nídìí tó bá sọ fún níṣà náà kò lè sọ̀rọ̀ náà tó bá sọ fún níṣà ò ní sọ kankan ó mọ bó ṣe ń lọ kàmá ẹ̀ṣẹ̀ wà lẹ́nu but má worry, it's okay now that I know àmọ́ bí tá a ti máa bẹ̀rẹ̀. No, it's okay, sit down. Bá ṣe máa mú ní ìsìn. Rubbish ló ń bá káàkiri. Orí ẹ̀rẹ̀ ti dàrú. I'm not even expecting this from you. What is your problem? Àṣẹ gbogbo flaflaflafla tó máa ń ṣe. Àṣọ níbi tó gbọ́n sí, orí ẹ̀ kú gan. Ṣé wọ́n rán ẹ̀sìn mi ní pé kó wá bàtẹ̀ mi jẹ́ nílùú? What kind of rubbish is this? Kí ni ìṣòro ẹ? Ìwọ inú máa bẹ́ kiri inú ilé náà tó máa fẹ́ kó bá mi inú ilé. Ó kẹ́ ò wá rí mi kó bá inú ilé nìyẹn, ó gbọ́nà ta lọ. Ó lọ sọ fún gbogbo ó trust ẹ, ó trust ẹ. Olórí burúkú nìyẹn, Ọlọ́run ìmọ̀ kan. Nínú ẹ̀ ṣe ń bí mi tó mọ̀ kan tí mo lè ṣe fún ẹ. Lóun jọ́ lágbé lóyìnbó láwà. Ìwọ kọ́ máa bọ̀ tó jẹ́ ti máa rí sí. How can you say you trust someone? You trust him to the extent pé ó gbé wá sí bẹ́ẹ̀ ni lọ́wọ́. Ṣé ìwọ gbọ́dọ̀ sọ wá sí yẹn kan fún ọmọ ìyá àbọ̀ ọmọ bàbá èèyàn? Okay, what give this man? Bó ṣe ń wá tó ń wá yẹn, wọ́n tó bá dọ̀là tó bá láìkẹ́ tó gbé súnmọ́ ẹ tó lóò ṣe. Jọ kí ló rò kó máa ṣe náà? Ṣé o gbogbo àṣírí ẹ̀ tó wà lọ́wọ́ ẹnu fún máa tẹ́tí ni ọkọ̀ tí ẹ̀ pọ̀ mọ́ yẹn kọ́kọ́ sọ fún? You don't know anything. Ó ní máa ṣe farafara máa gòkè máa sọ. Mo rò pé gbọ́ Dubai lọ ni àṣọ òkè ẹ̀ lọ. Ó lọ pọlọ kankan orí ẹ̀ ti gbálẹ̀. Oríire, máa calm down now. Bàbá yẹn ò ṣe nǹkan tó rò bí ó jẹ́. Bàbá yẹn nice. Bàbá tó ń try láti help mi tó tún ṣe dáadáa sí. Get quiet! Ọmọ Yorùbá nice Yorùbá. Àwọn ọmọ Yorùbá tó yẹ pé ìṣẹ́jú kan la fi máa ń dára wa. Kò ní dáa fún ẹ. Náà ẹsẹ̀ mi ti ń gbọ̀n sí náà, look at me. Look at me. Gbogbo nǹkan tí mo ti ń ṣe tí mo ti build láti ṣe tó kò fẹ́ bàjẹ́. Ṣé tèmi ò ti máa bàjẹ́ lọ báyìí? Because if any yawa happened, I'm done. That's it. I'm gone for life. Àmọ́ wo ló máa bẹ orí ẹ o? Ló máa bí Ọlọ́run níbi tó ti ń bọ̀ o. I'm telling you. And right now, as in right now, máa pẹ́ mi. Má ti ń bọ̀ kó sàgbà gbó. Ṣé o ti bá mi sìn? Wèrè. Gbogbo wàhálà mi ò ṣáláàkì gbogbo wàhálà báyìí àbí wàhálà ò lè lé báyìí ó dé mọ́ gbogbo bàbá yìí. Yorùbá náà ló ṣàṣọ pé òkú òkè farapamọ́ fún ẹni tó máa wẹ̀ fún àbí tó máa sí náà sọ ni. Ká lè kúkú sọ àṣírí fún ká sọ fún pé ìgbó báyìí ló ṣe ń lọ kó lè mọ bó ṣe máa ẹ̀bù ìgbó ibi tó ti máa bẹ̀rẹ̀ sí ní ẹ̀bù ìgbésí ayé wa. Ó dẹ̀ rẹ̀ sí ní bínú ẹ kémi máa pè ẹ̀ mọ́ kémi máa ṣe kìíní nǹkan mọ́. Ẹgbọ́n náà ṣùtẹ̀ wá lè dùn yẹn kémi máa pè ẹ̀ mọ́ ní ẹ̀ possible. Ohun tí ò yẹ kẹ́ dọ́gbọ́n sí lẹ̀ ń dọ́gbọ́n sí ohun tó yẹ kẹ́ gbámúlẹ̀ fẹ́ tànù yọ pẹ̀lú ọgbọ́n ètè nínú yìí o. Bẹ́ ṣe ń yọ só ló ń yọgbọ́n. Bẹ́ ṣe ń yọgbọ́n ló ń yọ só. Ẹ̀rọ ayé o kò sẹ́ni lè mọ̀ ní tó ń sọ. Dáadáa yẹn náà ló máa tẹ̀lé. Téèyàn bá dẹ̀ tó ń ṣèkà, ìkà náà ló máa tọ̀ lẹ́yìn. You are so lucky, so lucky. I mean, you are so lucky. Mo ti rẹ́ni tó máa bẹ́ẹ̀ ṣe wé. Ẹ ti rẹ́ni tó máa ṣe fún mi. Olúwa ṣeun, Olúwa ṣeun. Thank you, Lord. Ṣorí Lima, mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn as soon as tí mo ti realize wípé situation tó wà nínú ọ̀dọ̀ yín yẹn ó máa le díẹ̀. Mi ò fẹ́ kí Nisha ní kankan ṣe pẹ̀lú ẹbí yín mọ́. Mi ò fẹ́ kó continue láti sọ pé bóyá òun ṣèwé fún Daniel abẹ because that can be very dangerous. Wọ́n ò gbà kí n tètè mọ gbogbo ohun tí n bá lè ṣe. Good enough. Ẹni tó fẹ́ ṣèwé fún ẹ kò gba one kọ́bọ̀. Wow.
I'm telling you. Èmi nìkan tán. I'm so happy right now. Mi mọ̀ nǹkan tí mo tiẹ̀ lè sọ. Ẹ ṣé gan ni. Gbogbo nǹkan tó ń dì nínú kò ní bàjẹ́. Ẹ ṣé mo dúpẹ́ gan ni. Kò sí wàhálà. Now what are you going to do for me now? Ìwọ àti ọkọ ẹ̀. Bẹ́ẹ̀ni sà. Ẹ jọ wá. Ṣé ti yẹn máa arrange fún ẹni tó máa ṣèwé fún yẹn náà? Gbogbo yín ẹ ríra yín, ẹ mọ gbogbo ń tẹ́ ẹ máa jọ sọ. Àwọn nǹkan tó bá yẹ kó feel. Then from there, we're good to go. Ẹ ṣé gan ni. Lẹ́yìn mo bínú mi ṣe kù sí. Àdájú ẹ ṣé gan. Àwọn èèyàn bí ti ń ṣọ̀wọ́n o pẹ̀lú gbogbo àdúgbò nǹkan tó ṣẹlẹ̀ yìí. And you still stood by me. Ẹ ṣé gan gbogbo nǹkan tó dá nínú ayé yóò ní bàjẹ́. Ẹ ṣé gan ni dájú. Mo lè wá promise yín pé mi ní disappoint yín. Ẹ ṣé gan ni, ẹ ṣé mo dúpẹ́. I can't thank you enough. No problem. Tí bá ti délé máa ṣàlàyé fún bẹ́ẹ̀ ṣe sọ. Kẹ́ tètè wá. Ó lè jọ ògógó, ẹni tẹ́ mo pọ́ngàn, ó lè gbọ́n jù yín lọ ẹ̀tàn. What are you doing? Just working. Oh, okay. Yeah, I want to go out with my sister. Okay. She'll be back in around 30 minutes. Okay, babe. You want to go with us? Oh no, I have a lot of work to do. Sure. Yes, I'm sure. Sis, you look nice. I love your dress. Thank you. You're welcome. Yeah. See you later. Okay. Can you make my smoothie? Sure, honey. Just call me 5 minutes before you get in the paper, okay? All right. All right. Thank Love you. you. Ẹni bá rò pó ń gbọ́n, ó lè jọ òun lógo. Ẹni tẹ́ rò pó ń gan, ó lè gbọ́n jù yín lọ ẹ̀tàn, deception. Oh, take a look what is going on. Take a look, can't you see it? Who can tell what is going to happen? Oh, deception. Like soundtrack. Such a darling. Shit, that's what she points to. Well, I'll check out my Mi ṣe ti di bí ọtí ṣe wẹ̀rẹ̀. No, bó ṣe ń tẹ ni. Ẹ̀yọ́ tí wọ́n ti dé o. Ṣé mo ṣílé wọ̀ ni? No, my dear, ò ṣílé wọ ilé ẹ̀ ló wà. Ilé ẹ̀ ló wà, ó ṣàrì ṣàǹdálẹ̀ orí furniture, ṣó dá yẹn mọ̀ ní wọ́n ló fowó ara ẹ̀ ra. Kọ́lọ̀ tó mú ni. Ẹbí ìwọ ọmọdé gbé wálé ni. Bó ṣe wà yóò sọ̀rọ̀. Fọ́ọ̀mù fún kó bá sọ̀rọ̀. Kí ni? Kò sí nǹkan kan pé máa ṣe drama rẹ̀. So mass. Uncle, calm down, ẹ gbé ṣan yẹn sílẹ̀, ẹ gbọ́. Kaṣọ sílẹ̀. Kí ni? Jẹ́ kí n sọ̀rọ̀ náà, tani bọ̀bọ̀ yìí. Ṣé wàá jẹ́ kí n sọ̀rọ̀? Uncle, ẹ gbé agbára ilé ẹ calm down, okay? Sorry. Ẹ má bínú. Ṣẹ̀rí àwa tí àwa ń bí báyìí, a fẹ́ dúró kẹ́ dé náà ni. So tẹ ṣe dancing, ẹ máa fún wa ní 2 to 3 hours. Jẹ́ kí ẹ náà tó wà. Ẹ kò tiẹ̀ ní ìdá tí rush àjọ ní ilé ni, so just 2 hours ti wà okay. Tó bá dẹ̀ fẹ́ dúró síta kó dúró. Tá bá dẹ̀ láàṣẹ tán bọ̀rọ̀, ó máa dúró síta. Okay, so good. So ẹ̀yin máa lọ dúró dè wá níta. Tá bá ti ṣe tán, ẹ lè wá padà sínú ilé. Kò dẹ̀ ní dá fún ẹ. Sọlá ìbúkú yẹn kí ni mo ti sọ? No, kò yé mi. Sọ́mọ́dé burúkú ni ẹni. Kí ni mo sọ tó fi fa insult? Ẹ̀rọ tí ẹ bá ẹ, ó jẹ wọlé mi wá. Ṣé ọmọ kí mo lè pa ẹ ni? Jẹ́ kí a mọ̀ ní. Ogun ló fi gbà mí. Ó ti fògùn gbà mí. Ọ̀pá lè. Ẹni sùn mo dáhùn tí mo fẹ́ sọ. Mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Ẹjọ̀, aplan ẹni. Ẹjọ̀. Ṣé mi ṣe? Kò dẹ̀ ṣọ́ pé nǹkan tó ń sọ fún mi kò ní lẹ́yìn. As boyfriend ọ̀rẹ́ ẹ̀. Bóyá ká sọ fún mi. A sọ fún bíi ti báwo. Àti pé nǹkan tí mo bẹ́ẹ̀ sọ yìí kì í ṣe nǹkan tá a fẹ́ máa sọ kiri náà. Nígbà tí ò ṣe pé ọmọdé ni wá, sórí. Bọ̀bọ́ yẹn fi odi, ó fi bùgá mi. Ó dùn mí. Mo wá wò pé èmi ò ní lọ sí level tó ń lọ yẹn. Mo fẹ́ ẹni tó ga tó fine jùlọ.
so that sọ̀rọ̀ àkọ́kọ́ gbé òun dẹ̀ ní complex issue tó bá dẹ̀ ti bá mi ṣiṣẹ́ yẹn tán and that's it àmọ́ àwa lè sọ rírò ntẹ̀nìyàn ṣiṣẹ́ ní tọ́lọ́run táṣìírí bá lọ tú bóyá ó lọ dìjà ó dariwo tí girlfriend ẹ lọ gbọ́ ó di pé wọ́n sún mi báre nìyẹn. First time I toast him. Ṣe funny ṣé o like. But you know like ọjọ́ kí ni. bí a kà sáré wọlé ṣe. kí ni ọmọ nǹkan tá a bá ti kọ́kọ́ ṣe gbogbo nǹkan tí mo ní kó ṣe. Then we can now see if it will work. It will work bóyá ká wọlé ìlànà ìmọ̀ àti ẹ̀ka kọ̀ọ̀rọ̀ kí n ṣe mẹ́nu bà nǹkan tá à ń sọ yìí. Ó mọ nǹkan tó máa ń tú mi nínú ọ̀rọ̀ ẹnu ẹ̀ ò kí ń commensurate pẹ̀lú lùkẹ́. Ló ṣe lókè. You are so calm but àwọn ọ̀rọ̀ ẹ̀ àórí ká lọ wọlé ká sáré lórí kí ni. Má lọ fọ́ fojú scam lójú o nǹkan tó wà lọ́kàn mi bad. Irọ́ ni ó mọ nǹkan kọ́kọ́ ṣe nǹkan tí mo ní kó ṣe yìí bẹ́ẹ̀ ọjọ́ ẹ̀. Okay, no problem sori ibi tó rọ mi iṣẹ́ dé mo ready láti jẹ fún ẹ. All right, darling. Ẹ̀kọ́ kiss mi. Gbé owó ìjọ. Kọ́kọ́ ṣiṣẹ́ tí mo gbé. Màá mo ti sọ pé màá ṣiṣẹ́. Tó bá ti ṣe tán kí ni. Jẹ́ ìsìn ẹ̀jọ̀ máa bọ̀. Òdọ́gán wò mí látẹ̀yìn àbí. Lọ́jàre. Ó ti ẹ̀dá pẹ́ bá ni because tí kì í bá ṣe bẹ́ẹ̀ ni mo fẹ́ pa ẹni. Bàbá mi. Ọ̀dẹ̀ fọmọlọ́mọlẹ̀ kí n tó fẹ́ kú. Ìwọ fẹ́ mi ta. Bẹ́ẹ̀ ni olórí burúkú sọ̀hún, ó dùn kí wọ́n gbòdì wálé àbí, aláyé bàjẹ́. Ìwọ sọ pé mo lè ní ẹ ṣá. Ìwọ fẹ́ rí ta lẹ́ẹ̀tì kan tí mo ṣe fún ẹ right? Òun ló fà tó fi gbọ́ gílíbọ̀ ìwá sílẹ̀ mi. Olórí burúkú lélẹ̀, ọmọ mi ó wà ń bẹ́ ọmọ mi tó dúró tó lọ́ọ̀tọ̀, ọmọ alálùbáríkà ó tọ̀. Sorry, ẹni sọ fèsì ìyàwó yìí. Ẹni bá rò pó ń gbọ́n, ó lè jọ òun lógo. Ẹni tẹ́ rò pó ń gbọ́n, ó lè gbọ́n jù yìí lọ. Ẹ̀tàn, deception. Take a look what is going on. Take a look. Where are you precisely? All right, just calm down. Oh, okay. Look to your right. You'll see the address there. Look to your right. Good. Look for a place to park there. Okay, good. Then come on. Thank you. Ẹni tí ó máa ń ṣe ìwé yẹn olóde yẹn. Ẹ ṣe gan-an gbéyàn bíi ti yín ó ṣọ̀wọ́n pa ọ́. Aṣọ wọn. In fact ká tó rí ọmọ Yorùbá méjì tó máa fi inú hanra wọn ọ̀nà èèyàn rìn jìnnà. That is also very correct. Òótọ́ ló sọ fún mi àárín jìnnà. Àwọn náà máa mú ẹ. Agbára Ọlọ́run. Yéèpà. Mo gbàgbé wọlé. Daniel, sit down. Mo ní kó jókòó. Ẹni tó fẹ́ ṣèwé fún yín, òun ló wọlé ẹ̀. Ṣé o mọ̀ pé ó béèrè kọ́kọ́ lẹ́ẹ̀kan? Ó ní èèyàn bíi tirú èmi ó ṣọ̀wọ́n, mo ní yes. Ó tún sọ wípé ní Amẹ́ríkà yìí kéèyàn tó rí Yorùbá tó máa finú ọ̀rá wọn tó máa lóòótọ́ sí èèyàn báyìí èèyàn á rìn jìnnà. That is also a statement of fact. Ṣé èèyàn ni wọ́n bá? Ìwọ náà mọ̀ pé òkè ṣe. Orú mú àbí? Even despite the AC, despite the air conditioner, mo láàgùn mú kiri. Bó ṣe máa ń ṣe àwọn èèyàn dátidàti. Èèyàn dátidàti ni àwọn èèyàn burúkú ayé wọn. Arrant nonsense. Nisha, Oya, ṣe ìwé fún. So, bí dáàdì ṣe ń sọ̀rọ̀, personally, òótọ́ ni mo ní ẹni tó máa bá ń ṣe. Mo dídì ìjọ owó ìtrẹ̀ nínú àkáǹtì mi. Ṣé ní dọ́là sí, in fact, $100 note ni mo san. Mo dídì lọ sí bank, mo yọ, mo make sure pé kò sí wrinkle bẹ́ẹ̀. Do you understand? Ó yẹn ń ṣan gan. In fact, tẹ́ nídìí green, blue lẹ máa get. Àmọ́ make sure pé
ó ṣan gan wọ́n take it expedite lọ́mọ expedite fún mi ṣe get ẹ ó ti ready ẹ calm down farabalẹ̀ ó ti ready gidigidi gan ṣe gbọ́ because mo take it time mi mo take it time mi gan láti prepare so ẹ ní problem. iṣẹ́ ìṣùpọ̀ tẹ́ ẹ bá ti ṣe nǹkan tí òdàlẹ̀ máa ń lọ mọ́ èṣù lọ́rùn èèyàn kéèyàn ní ẹ o gbé ọmọbìnrin o gbé sílé and you still have that audacity you have that guts láti gbé míì wá bá nínú ilé you want to eat your cake and have it at the same time wọ́n ń ṣe láyé bẹ́ẹ̀ look púrọ̀ níyì ẹ̀tẹ́ ló máa ń mú wá and that is why to yẹ pé you people from Africa it's hard very hard to believe you very hard to trust anything in you and that's not good. Ẹ gbé orúkọ ìlú yẹn ẹ gbé dáadáa nílùú tẹ́ máa ń wá. Why are you doing that? Tó bá fẹ́ wá síbí yes kò ń ṣẹ̀ṣẹ̀ it's never a sin. O fẹ́ ṣèwé o rẹ́nìkan o pàdé ẹ̀ sòótọ́ fún náà tó bá sòótọ́ fún mo fẹ́ kó ṣe nǹkan báyìí fún mi ni tó bá fẹ́ abẹ́ ṣe tí ò bá dẹ̀ fẹ́ kò ní bẹ́ẹ̀ ṣe why do you have to deceive her? Iṣẹ́ ìṣù ní kíni tẹ́ bá ti mú gbogbo ẹ̀ tẹ́ dàrú tán lápáta ẹ máa lọ gbogbo ẹ̀ mọ́ èṣù lọ́rùn that's unfair. N tó ṣe mí ni wípé gbogbo wa pátápátá Yorùbá ni wá kò dẹ̀ sí bó ṣe lè rí we are still going back to that Africa that you live in the Ghana doesn't make you a car. Tíjọba Amẹ́ríkà bá fẹ́ léèyàn dànù wọ́n máa tán máa kọ́kọ́ lé they know themselves that your carry blue passport doesn't really make you real American. And àyè yẹn lèmi fi sílẹ̀ tí mo fi ròyìn pé wọ́ má jẹ́ kí n bà nǹkan jẹ́ if not you are a gunner. Mind you ìwé tó ń ṣe fún ẹ ó ti withdraw ẹ. Láti kò dáa sá. Kí ni wàhálà tó wà ń bẹ? Immigration máa wá kanlẹ̀kùn mi. Ó di dandan àwọn òrèlé ni ọmọ bo ni ẹ. Ọmọ Èkìtì ni mẹ́ra. Èkìtì ni à. Mi rẹlẹrẹ ni. Ìmújẹ mi lọ ní àwọn. Ọ̀dọ̀lé ewúrẹ́ rẹ ti mẹ́pẹ̀ bọ́jà létí odó. Ẹ sọ ọ́ máa ṣe. Kọ́yá lọ sí Èkìtì lábájòkó ló ṣe. Ǹjàre dáàdi ìyọ̀ǹde lólè. Ẹyọ ọdún lẹ́rùn mi. Ẹyọ ọdún ráìdù rẹ. Ẹyọ ọdún. Ẹyọ ọdún ọdẹ́bí ló wá mẹ́sàn. Bọ́gà dùn lẹ́rù rẹ lọ mi mọ́ lọ bá gbogbo nǹkan jẹ́ ní kíní. Wo bí let me tell you you want to eat your cake and have it. It doesn't work that way. Man. Thank you, my dear. Do you know the relationship that exists between this woman and myself? She's my niece. Maybe you don't know. She is my niece. Emma Blue. Emma Nikago. Please take your leave. Daddy. Please take your leave. Both of you. Go back there. I do about me. I have enough. Good luck. Wish you the best. Wish you the best. Wish you the best. Daddy, it's just although could tell me long to I would have preferred another way, but she knows she was okay. Nisha. Sir. Okun ki wo ka waru. Huh? Okun ki wo ka waru. Don't try. What is going to make you regret? Big salute for our Oga. Yes! The red. Okay. About stand. Kéèyàn kan lè gbòógì máa fún ẹni náà ní 45 million naira. Kí ló kọ tiẹ̀ náà? Good day, ladies and gentlemen. My name is Sidika. Say free kick left blow àbí penalty. I am the king
No person or group of person to challenge my authority. Drama. That's my PA. Really? Mami, tẹ́ bá lè wọ ẹgbẹ́ àjẹ́ lórí ọ̀rọ̀ yìí ẹ lọ wọ o. Ojú dánlẹ̀ wò yẹn. Ilé àìdán ní àmì ìjọ sídìí. Àbí àìdán. Èmi àìdán. Dẹ́rẹ́ promise olórí burúkú. Ó dáa jẹ́ kí n Ẹ́ jẹ́ kí n ọ̀ wà làlàlà. Mo lórí burúkú. Ó ní nínú ayọ́lọ́ ọ̀gá ìṣòfò ni. Ìwúlẹ̀ ẹ̀kọ́ ni. Ọ̀rẹ́ mi àbúrò ni. Amẹ́ríkà mo ti school ní New York. What is cardiac arrest? Mélòó ni ogun ìdílé ni àwọn ọ̀fà tẹ máa ń ta sí ayé yẹn. Èèyàn mélòó ló ti kú báyìí? Èèyàn mẹ́ta péré ni. Kí ni Tesban wá lọ́rùn ẹ̀? Torí pé mi ò lówó kú báyìí. I'm the king. Who is your guy? Na olú mi wẹ̀lẹ̀. Ẹ pè mí lólúwa àgbàgbà mi ní ìjọ̀gbọ́n alábẹ́ bí wọ́n sá sí. Ẹ bá wá ẹ̀rì mi bẹ́ẹ̀ wá ẹ̀rì mi ṣáàtì mọ́ ní lọ́wọ́. Kí ló ń ṣe? Ní ìwà náà ní. Kí ló ṣe yín? Kí ló ṣe yín? Who is? I be human being. I'm a high, my high. You be human being? I'm high. Okay, can you defend human being? Defend? Woman being. I'm not a defender. Mojo footballer. Define. Ọwọ́ àmì tẹ́lẹ̀ ni. Gbàmọdé náà lórí mi. Owó ti dáṣẹ rẹ̀ tọ́wọ́ tuntun tí ọ̀rọ̀ kan fẹ́ mọ́tọ́ láfẹ́sọ́nà tiẹ̀ ló fẹ́ fẹ́. Now, kí ló sì tó lọ jí owó yẹn àti gold? Máwọn ni mọ́tò yẹn. Yàbá. Níbi gbogbo ìdọ̀tí àti ẹ̀rẹ̀ tí mo fi ń yí ẹ lára káàkiri. Ìyẹn tó ń ṣe yẹn ò kí ń ṣe ìkọ̀tì. Ó ń ṣe rìhásà lọ́wọ́ ni. Wo Ọ̀sákẹ́ lórúkọ tí wọ́n ń pè ní. Ẹ̀ẹ́dà yọ̀yọ̀yọ̀ lórúkọ tí wọ́n ń fi ẹ̀jẹ̀. Oyún inú rẹ̀ ó yá kó pòórá. Ṣáàgbé o, ó yá gbé padà wá. Túláàsì lòun ọbọ̀ ìjókòó ní ọ̀sán. Tó ṣe góńgó ní inú rẹ̀ yóò dúró sí. Má túnlẹ̀. Ó yẹ kí n mú ẹlẹ́wọ̀n. Ẹ jẹ́ ká ṣe bó ṣe yẹ ká ṣe kó lè bá rí bó ṣe yẹ kó rí. Tí agbára ti ní mo ti máa yẹ tẹ́lifọ̀ sí bẹ̀rẹ̀. Wọ́n ti mú kó àtọwọ́. Ó jọ jí kóòtù. Ó tún máa jí owó. Ọ̀rọ̀ jí owó tuntun ọ̀dọ́ wà láró. Ó tún ti lọ jalè. Placenta ìyàwó mi lè jí. Ìwọ lẹni kó wá jí mi gbé. Tó ìrírí ìlú yìí kò ní gbà yín. Ṣé o sọ fún mi pé lè ìyàwó tó gbé sínú ilé? Gbogbo bó ṣe jí wọ́n lẹ́sẹ̀ pátápátá ni wọ́n ní lórí CCTV. Honestly, you are disgrace to this family. Báyìí mi ò lè pa mí o. Ṣé ẹ fi ìpè ìkọ̀kan ṣe wọ́n? Ẹ jẹ̀bù rẹ̀. Oúnjẹ ìlú wo ni? Oúnjẹ yín náà ni. Èmi jẹ ìjẹkújẹ ni má fi bẹ̀ mí rárá. Kí ló rọ̀ pẹ̀lú ẹ̀ tí wọ́n ṣe kó máa jalè ni? Tó fẹ́ ní ìṣòro fẹ́ wáyé. Don't try it. Òkété dé gbà láti ó káwọ́ mọ́rí. Ohun tó máa mú ìjẹ̀bi ẹ má máa ṣe o. Don't try it. What you going to make you regret? Don't try it. Mama ṣe lógún mama o. Mama ṣe lógún mama o. Lógún mama o ẹ̀rọ ayé. Mama ṣe o. Ohun tá a mú ìjẹ̀bi ayé. Ohun tá a mú ìtìkábàámọ̀ bẹ́ẹ̀ ni. Ẹ má má ṣe o, èyí làmọ̀ràn mi o. Ẹ má má ṣe o.